Congratulations! 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 Welcome, 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 welcome! Ọpọlọ yìnbọn ìblèmí rẹ̀ Yorùbá ò lọ́pọlọ, wàhálà ẹ̀ lọ́pọlọ. I declare to run for the presidency of Nigeria at 4 o'clock and by 9 a.m. the following morning, the children were abducted. Ẹ kò dẹ̀ sí kankan nínú àwọn ọmọ yẹn tó kú, gbogbo wọn pátápátá ni wọ́n rí kọ́bọ̀ wálé. President Bola Ahmed Tinubu bíbà ẹ ṣe gan ni ẹ kú àgbàlẹ̀ wa ẹ o àmọ̀rẹ́. Yes, congratulations on the release of the abducted persons in Oyo State. Thank you so much. It's such a big relief. Wọ́n arrest mẹ́jọ nínú wọn, others neutralized. Ṣé ká kíjọba? Ṣé mọ̀ Seyi Makinde yes? Mo láyọ̀ láti sọ fún yín pé gbogbo àwọn ọmọ àti tíṣà àtolùkọ́ àti principal ìjọba ti gbà wọ́n o. Ṣé bandit ìbá ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹni tí ó pàjà tí ó bá bandit jà kò sí onítọ̀hún tí a bí ká tó bẹ̀. Ẹni wọ́n jà lórí tálẹ̀ tó ẹbẹ̀ rí kàdé àdàm onítọ̀hún àgbà ọ̀dà lọ́dọ̀ gbọ́dọ̀ bọ́ọ̀ bí kàdé àdàm bá ọ̀dà wà bí dákọ̀ lọ́ bá bandit. Àwọn àlejò àti ifá àtàwọn ọmọ rẹ̀ wọn ò mọ ìbá ti ń bẹ lọ́wọ́ ìbá tó káwọn èdè ṣẹ̀ṣẹ̀ sí ni. Ní tí àwọn Yorùbá lẹ́yìn mọ̀ ní ìbá tẹ̀ pa òkété. Kí gbogbo wa lajú kalẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní mọ́nítọ̀ Makinde Gọ́vnà Seyi Makinde of Oyo State títí tí tẹ́lẹ̀ fi máa parí ní next year. A ò gbúdọ̀ gbọ́ wípé ọmọ kékeré kan sọnù àbí àgbàlagbà kan wọ́n jí gbé níbi. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. Ìdùnnú ṣubú layọ̀ nílùú Ògbómọ̀ṣọ́ nípa bí wọ́n ṣe rí àwọn ọmọ tí wọ́n jí kó ní Ọ̀ṣìẹ̀lẹ̀ padà lọ́wọ́ àwọn ajínigbé. Iléeṣẹ́ ọlọ́pàá DSS àtàwọn sójà wọ́n fi kinní ọ̀hún léde ìyẹn ní ọjọ́ Sátidé tó jẹ́ ọjọ́ 10 oṣù keje ọdún tá a wà yìí. Níbẹ̀ ni ìròyìn ọ̀hún ti gborí afẹ́fẹ́ kan níbi tí inú àwọn èèyàn ti ń dùn ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ lórí bí wọ́n ṣe dá àwọn ọmọ ọ̀hún padà. Gbogbo ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́ pátápátá ló gbé kinní ọ̀hún kalẹ̀ níbi tí àwọn èèyàn ti ń fi ìdùnnú wọn hàn nítorí láìpẹ́ yìí ó náà ni àwọn kan jáde lórí ayélujára tí wọ́n ń béèrè lọ́wọ́ Seyi Makinde báwo ni wọ́n ṣe ṣe ètò ìjínigbé yìí ǹjẹ́ bẹ́ẹ̀ ni àwọn ọmọ yìí máa gbé sí níbi tí àwọn èèyàn ti ń kà á fún wọn wípé tó bá di ọjọ́ 15 oṣù keje yìí òun náà ni wọ́n máa pé oṣù méjì gẹ́rẹ́gẹ́ tí wọ́n wà ń bẹ̀ ṣùgbọ́n nígbà tó di ọjọ́ 67 ọjọ́ tí wọ́n ti wà ń bẹ̀ òun náà ni iléeṣẹ́ ọlọ́pàá àti iléeṣẹ́ ológun pẹ̀lú DSS ni wọ́n gba àwọn ọmọ yìí sílẹ̀ nínú èyí tí àwọn èèyàn ti ń sọ wípé Tinubu ló gbà wọ́n sílẹ̀ pé kì í ṣe iṣẹ́ ọwọ́ Makinde o nígbà tí màmá yìí tó jẹ́ màmá principal tí wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò níbẹ̀ ni ó ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ Tinubu nínú èyí tí inú ẹ̀ ti dùn wípé ká máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o kí wọ́n sì dúpẹ́ lọ́wọ́ Tinubu nínú ọ̀rọ̀ yìí Awíkókó jáde ó sọ̀rọ̀ lórí ẹ̀ Ìyèdára sọ̀rọ̀ lórí ẹ̀ ọ̀dọ́mọkùnrin tí ó wà lórí Facebook ọ̀hún òun náà máa sọ̀rọ̀ lórí ẹ̀ nígbà tí onírúurú àwọn èèyàn sọ̀rọ̀ lórí ẹ̀ Bàbá Kọ́lá Olóòtú sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ojú wo la Awíkókó fi wò ojú wo ni Ìyèdára fi wò ojú wo náà ni Bàbá Kọ́lá Olóòtú fi wo ọ̀rọ̀ ọ̀hún nígbà tí Mufti ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan èyí ò ní tó ní í ṣe pẹ̀lú bí Sunday Igboho sí lóun fẹ́ wọgbó àti bí Ìbà Gani Adams sọ pé kí wọ́n fóun láṣẹ láti lọ bá wọn jà ẹ wo ọ̀rọ̀ pọ̀ torí fọ́nrán tí mo kó wá lẹ́nìí mo fẹ́ ká jọ kinní ọ̀hún síra wọn ni níbi tí àwọn ènìyàn ti ń dúpẹ́ àti ojú tí àwọn agbásọ̀rọ̀sọ̀rọ̀ lórí ayélujára ọ̀hún tún fi wò ó níbi tí ṣeun ẹni tí ó jẹ́ ògbóǹtarìgì afọ̀rọ̀wánilẹ́nuwò lórí channel ó náà ti pe Seyi Makinde tí Seyi Makinde náà sì fẹnu ara rẹ̀ sọ̀rọ̀ mo fẹ́ kẹ́ wo àwọn fọ́nrán ọ̀hún torí pé lẹ́nu ẹni méjì mẹ́ta òun náà láti fìdí ọ̀rọ̀ múlẹ̀ lẹ́yìn ìgbà tá a wá fìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ ńkọ́ ipa wo ni wọ́n ní Seyi Makinde kó ń bẹ̀ ipa wo ni olórí orílẹ̀-èdè yìí gan kó ń bẹ̀ ipa wo ni Sunday Igboho padà kó ń bẹ̀ àti àwọn DSS tá à ń sọ yìí báwo ni wọ́n ṣe pawọ́pọ̀ jọ ṣiṣẹ́ lórí kinní ọ̀hún ó ní mo fẹ́ fi hàn wá lẹ́yìn ìgbà tí wọ́n kí wọn kú oríire tán àwọn ọ̀rọ̀ kan tún jẹyọ ńbẹ̀ nínú èyí tí mo fẹ́ kẹ́ farabalẹ̀ gbọ́ kinní ọ̀hún parí ẹja ṣíà ẹ̀ àwọn àṣírí kan wà tó sodo sínú àwọn kinní ọ̀hún táwọn fọ́nrán kan ò tí ì ṣàlàyé ẹ̀ nínú ẹ̀ ni mo fẹ́ kẹ́ farabalẹ̀ gbọ́ kinní yìí torí fọ́nrán yìí tí mo kó wá yìí ó ṣàlàyé tó pọ̀ ńbẹ̀ ẹja farabalẹ̀ ká máa bẹ́tù ọ̀hún bọ̀ wọ́n ajẹ́gbẹ́ àkọ́kọ́ lẹ́yìn gbò wá tàbí tí ẹ̀yin gbò wá bẹ́ẹ̀ ò tí ì tẹ subscribe button síbẹ̀ ẹ wá ń bẹ̀ yín ni o ẹ bá wa tẹ̀ sójú ẹ̀ bá wa dọ̀rẹ́ ká ó sì bá wá mọ́ gbàgbé o láì tẹ́gbẹ́ pélébé kan ti ń bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lóòrùn ni ó máa ran ilé tí nígbà púpọ̀ tá bá ti wà lórí ètò ẹ wá jẹ́ àṣìyà ẹ̀ gbogbo àṣírí tí òun sáwọn èèyàn rí ọ̀pọ̀lọpọ̀ lọ́kàn sọ pé a kú oríire àwọn ìwádìí kan tó jẹyọ ńbẹ̀ nínú èyí tó sodo sínú kinní ọ̀hún ẹja wo kinní ọ̀hún tán ẹja pé káàkiri social media ẹja máa bí tó ń bọ̀. Oní bandit
àwọn ọ̀dẹ̀ tí wọ́n sọ fáwọn fẹ́ẹ́ máa gbìjà lẹ́yìn báyìí àwọn kan bẹ́ẹ̀ wọn ò gbọ́n àwọn aráàlú àwọn náà ò gbọ́n. Congratulations! Congratulations! Welcome, 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 welcome! Congratulations! Life attacking roundabout! This is the rescue team! Congratulations! 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 Ògbómọ̀ṣọ́ kú oríire o! Àwọn military ló ń lọ yìí. Congratulations, sir! Thank you, Nigerian police! Thank you! Thank you! Thank you! Thank you! Thank you! Welcome! Welcome! All right! All right! They are back! They are back! All right! Congratulations! Oríta Taki Ògbómọ̀ṣọ́ la wà yìí o! All right! All right! Congratulations! Adúpẹ́ o! Adúpẹ́! Adúpẹ́! Welcome! Welcome! Congratulations, Nigeria! Ògbómọ̀ṣọ́ kú oríire o! Kú oríire! Kú oríire! The rescue! Oh! Oríta Taki Ògbómọ̀ṣọ́ ibẹ̀ la wà báyìí. The rescue! The rescue has been done! The rescue has been done! Congratulations! Oríta Taki Ògbómọ̀ṣọ́ ibẹ̀ la wà yìí. Wọ́n ti kọ́ àwọn ọmọ wa dé o! Congratulations! Gbogbo oríta Ògbómọ̀ṣọ́ ló ti dàrú yìí o! Àwọn èèyàn wa ń dunnú tó ń yọ̀ nígbà tí wọ́n rí rescue team tó kọjá lọ sí tí wọ́n ń bọ̀ láti oríṣiríṣi náà là ń rí ní oríta Taki. They are saying congratulations and welcoming them now. Congratulations, congratulations. That's just their bus that just passed now. Oríta Taki Ògbómọ̀ṣọ́ ibẹ̀ náà ti kí àwọn military tó ń bọ̀ láti operation. They just greeting them now. A kú oríire nílùú Ògbómọ̀ṣọ́. A kí bàbá wa kábíyèsí ọba Gandhi Afọlábí Ọláoyè. A kú oríire o. A kú oríire ìrìn àjò tẹ́ ẹ ṣe lọ sí ọ̀dọ̀ IG nìbàdàn nílùú Àbújá ó ti ṣe sóréré o. We are saying congratulations to everybody. Congratulations, congratulations. Inú àwọn Ògbómọ̀ṣọ́ dùn lálẹ́ yìí o. We are really really happy. Ògbómọ̀ṣọ́ cannot sleep now. We can sleep properly. Congratulations. Congratulations gbogbo ẹ̀yàn ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́. Àwọn rescue team yẹn náà kọjá lórí Taki sí o. Say congratulations to them. ẹ̀yin èèyàn finally àwọn military ti lọ rescue àwọn ọmọ tí wọ́n kidnap ní Ògbómọ̀ṣọ́ pẹ̀lú àwọn tíṣà wọ́n ti wà ní safe hands even gan wọ́n ti wà ní ọ̀dọ̀ àwọn gọ́fìmẹ̀ntì lọ́wọ́lọ́wọ́ báyìí ó likely kí wọ́n ti wà ní hospital kí wọ́n máa tọ́jú wọn. ẹ̀yin èèyàn mi according to report àwọn military sọ wípé àwọn fi ọpọlọ àwọn fi gba àwọn ọmọ yẹn jáde ní ọwọ́ àwọn kidnapper yẹn kò dẹ̀ sí kankan nínú àwọn ọmọ yẹn tó kú gbogbo wọn pátápátá ni wọ́n rí kóbọ̀ wálé padà láyọ̀ àti àlàáfíà. according to report àwọn military sọ wípé àwọn pa àwọn kọ̀ọ̀kan nínú àwọn terrorist yẹn tó dẹ̀ jẹ́ wípé àwọn tí wọ́n wà láàyè nínú àwọn terrorist yẹn wọ́n ti wà ní ọgbà àwọn DSS tọ́lẹ̀ ti wà under arrest. ẹ̀yin èèyàn mi tẹ́ ẹ̀ bá dẹ̀ gbàgbé lánàá mo sọ fún yín wípé àwọn military yẹn ti fún wa ní information ní àná wọ́n ní wípé àwọn ti boy scout gbogbo ibi tí àwọn terrorist yẹn wà ìyẹn inú gbòbi tí wọ́n wà wọ́n ní pé wọn ní option mọ́ wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní wípé wọ́n ti ń tọrọ wípé kí wọ́n jọ nítorí Ọlọ́run kàn jẹ́ káwọn settle ẹ̀ nítùbí ìnùbí nítorí pé kíni gbogbo àwọn informant wọn pátápátá òun ni àwọn DSS ti arrest according to report wọ́n ní informant wọn kan wà ní Kogi wọ́n ní kan wà ní Ìbàdàn wọ́n láwọn kan wà l'Ógbómọ̀ṣọ́ wọ́n láwọn kan tó tún wà ní North wọ́n ní lẹ́yìn ìgbà tí àwọn DSS tí wọ́n arrest gbogbo àwọn informant wọn tí ò sẹ́nì kankan tó fẹ́ bá wọn gbé oúnjẹ lọ mọ́ tó jẹ́ wípé gbogbo àwọn tí wọ́n fún wọn ní information láti jẹ́ kán mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ wọ́n ní gbogbo wọn pátápátá ní àwọn DSS ti arrest ní about few weeks ago wọ́n lóun ló wà fà o táwọn bandit yẹn ìyẹn àwọn terrorist tí wọ́n fi ń tọrọ dáríjì wípé ẹ̀yin sójà ẹ máa jọ́ nítorí Ọlọ́run àti ready láti surrender ìyẹn ní àná la gbọ́ gbogbo information yìí o tí mo dẹ̀ post ẹ̀yin tẹ́ ẹ bá wò ó ẹ̀yin èèyàn mi lọ́rọ̀ kan ṣá wọ́n ṣáà ti padà arrest wọ́n ti wà ní ọgbà àwọn DSS adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láyọ̀ àti àlàáfíà òun ni gbogbo wọn dé kò sí kankan nu wọn tó yọ sọnù adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. We are so glad Ọ̀yọ́ state governor thank you Nigerian military thank you gbogbo yín la dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ tètè rescue àwọn ọmọ yẹn láyọ̀ àti àlàáfíà. èèyàn mi ẹ má jẹ́ ká gbàgbé láti dúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu we bless you thank you so much. A kú oríire o ayọ̀ abara títí
a kú oríire gbogbo ọmọ kóòtù Àjírí original ọmọ ọkọ Yorùbá nílé lóko lẹ́yìn odi a kú àdúró ti ara wa àwọn tí wọ́n kó lọ ní Ògbómọ̀ṣọ́ ní Ọ̀yọ́ state wọ́n ti padà fi wọ́n sílẹ̀ bàbá Tinubu ọmọ ọlọ́dọọdẹ gẹgẹgẹjí bàbá Tinubu abiyamọ bọjá gbẹrọgbẹrọ ẹ ṣé gan ni ẹ kú àgbàlẹ̀ wa ẹ o àmọ̀rẹ́ President Bola Ahmed Tinubu bíbá ẹ ṣé gan ni ẹ kú àgbàlẹ̀ wa ẹ o àmọ̀rẹ́ ẹ wo fídíò. Hello, sir. Our father, we are grateful. The president, sir, we are grateful. We understand your commitment to our safety, and we appreciate all you did for us. We could see in your hand. Thank you very much. And every security operative, they tried so much, and that is why we are still alive now. We are very grateful unto you. Thank you very much. May God continue to bless you. God bless you, sir. God bless you, sir. We are so grateful. Oh, a kú oríire, a kú oríire, a kú àdúró ti ara wa, a kú àìsàn àti àìwo wa, gbogbo àdúrà wa, àròyé wa, àdúpẹ́ pé kò já sí lásán. Olúwo ṣeun, Olúwo ṣeun, Olúwo ṣeun. Good evening, Seyi. Yes, congratulations on the release of the abducted persons in Oyo State. Thank you so much. It's such a big relief for all of us and for those waiting, for this past 57 days. I think it's a big relief for all of us, and we'll use the opportunity to say thank you to our service commanders, the Nigerian police, the DSS, the military, and the high command, and of course the president, for pushing really hard, to have this done. I think I'm just right now overjoyed, and I cannot say much. I will talk much later when I can put my thoughts together. Thank you so much, Your Excellency. Congratulations again, and goodwill, and my congratulations to your government and the people of Oyo State. Congratulations. Thank you so much, Seun. Thank you. You're welcome, sir. Yes. Akọ́láwọlé sáré wá wògo. Mo gbọ́ pé ayọ̀. Ìgbòho pè mí o, breaking news. Sunday Ìgbòho pè mí. Ẹ wá wògo, ẹ wá nǹkan fìdílé tàbí ká ẹ fìdílé nǹkan. Ó pè mí o, Sunday Ìgbòho ọmọ aládìíkú. Láti sọ fún yín pé gbogbo àwọn ọmọ àti tíṣà àtolùkọ́ àti píríncípà ìjọba ti gbà wọ́n o. Ṣé ọmọ tó bá fẹ́ ṣe fọmọ Yorùbá ò ní ìdí fídíò? Lájọ́ tó bí sì ti ń ṣe ọpẹ́sà rẹ̀ fọmọ fídíò. Àbẹ́ẹ̀kọ́ ni àwọn ọlọ́dẹ wa, àwọn fìgìláńtì wa, ọ̀rọ̀ ayé fídíò. Nígbà ọ̀bà ìjà náà lọ́mọ fídíò. Ó ìjà kẹ̀kẹ́ ìjà lọ́ta, ọ̀gá ń tẹ̀lé ọmọ ìlú káàkiri. Ibà gàdí àdàrẹ́ gbọ́gbọ́n. Ó ní tí gọ́ọ̀mẹ̀ bá fáwọn láyé. Àwọn kan ní òdì kan fáwọn láyé, ẹyẹ ṣe kọjá gbọ́dọ̀ pàfẹ́ àti tí gọ́ọ̀mẹ̀ ó gbé yín tí wọ́n. Ṣé bandit ìbá tí ń bẹ lọ́wọ́ rẹ̀? Ẹni tí ó bàjá, tí ó bàbá ń dé tìjà. Kò sí onítọ̀hún tí a bí ká tó bẹ́ẹ̀. Ẹ̀rù máa tẹ́jà lórí tálẹ̀ tó. Ẹbẹ̀ rí kàdé àdá. Onítọ̀hún máa bá ọ̀dà lọ́dọ̀ gbọ́gbọ́. Bọ́ọ̀ bí kàdé àdá ń bá ọ̀dà máa bí dákọ̀ lọ́ba bá àwọn àlejò náà ti fa àtàwọn ọmọ rẹ̀ wọn ò mọ ìbọn tí ń bẹ lọ́wọ́ ká ìbọn tó dáwọn ọmọ èdè èdè ṣẹ̀ṣẹ̀ sí ni ní tí àwọn irúnmọlẹ̀ yìí mọ̀ ní ìbọn tẹ̀lé pa òkété ìgbà ní ìkẹtẹ láti oyin ìṣẹ́ra yìí tí wọ́n mú yín bọ́ọ̀sì àrídì àwọn tó lè kojú bá dìtì ìbọn tí ń bẹ lọ́wọ́ wọn ní gọ́ọ̀mẹ̀ntì wa ṣẹ̀ṣẹ̀ wọ́n pé wà láì wọn táì ẹ̀rí báwọn òwúlẹ̀ pariwo wọn gbé sórí ẹni tó bá dẹ́nu ní wọn pé kàn bẹ adéwọ̀n fọ ní 2 hours ẹ lọ fún ẹsẹ̀ fún ebi ìtọ́ bẹ̀rẹ̀ iná ní ti Ògbómọ̀ṣọ́ ẹsẹ̀ fún 2 hours ẹ fún ti Ògbómọ̀ṣọ́ yẹn ẹ fún ní 2 days káàdì ẹ̀mọ́ gbèdéke tó ẹgbẹ́ olókèlè lè bá bá dìtìjà lókè láyé àwọn ẹ̀bá jẹ́ àwọn kidnappers ẹ̀yìn ló ti pé bí iye náà ṣe rí àwọn ọlọ́kadà bí àwọn tó máa ń lo apá èèyàn tó máa ń lo ẹsẹ̀ yẹn àwọn náà máa ń mú ọ́n bí àwọn amúgbó sáájú olè kidnap náà àwọn èèyàn ó dẹ̀ lè bá fà láàrin wọn lè bá pásọ̀ láàrin wọn babaláwo pọ̀ lọ rẹ̀rẹ̀rẹ̀ tẹ́ ẹ bá ti rí wọn sọ fáwọn gan ó ti tí bandit bá fẹ́ wọ bí àwọn ọmọ ìwọ ní bandit àwọn ọ̀dẹ̀ tí wọ́n sọ fáwọn fẹ́ máa gbìjà lẹ́yìn báyìí àwọn kan bẹ́ẹ̀ wọn ò pọ́n
àwọn aráàlú àwọn náà gbọ́n bí wọ́n ṣe fídíò ọ̀nà ọjàgbọ́n tó ráyè ṣe fídíò sọ́kùn wà lẹ́yìn wọ́n yà ti dé bíbá yìí wọ́n láti rìn láti Ọ̀yọ́ State àti adénáìjà ṣẹlẹ̀ ní ìfẹ́ àwọn káàkiri nígbà tí wọ́n ṣe sọ fídíò wọn àwọn nípa ọ̀nà fúlàní lásẹ̀lẹ̀ ìwà káàkiri ẹ̀yẹ pípọ̀ ẹgbẹ́ títí rẹ̀ tuntun sọ gọ́ọ̀mẹ̀ntì ló ní agbára àti trace wọn kílódé sẹ́ni gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà ó ń lo air force wa wọ́n lo bàálù wọn fi ń mọ́nítọ̀ wọn gọ́ọ̀mẹ̀ntì mọ̀ bí ẹwà àìdẹ́sì fọ́ọ̀sì bíi mẹ́rin ní Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì lò fọ́ọ̀sì bíi mélòó mẹ́rin ká ní ẹgbẹ́ alọ́bẹ̀ wọ́n kò ṣe tíátà ní ọba ìgbówó àjọ jẹ kò sí ẹnì kẹta nínú àwọn private security no PC no Yoruba no anybody kò sẹ ẹni náà lè sọ pé àwọn nǹkan kò sẹ ẹni apídà tí ọ̀nà bàbá bìt wọn apídà tó bẹ ẹbí àwọn màálù àwọn fúlàní tí ń ta màálù iná lẹ lọrọ ilé ní ọ̀nà Ọ̀yọ́ State mẹ́wọ̀n lọ́nà Ìgbòho ẹ̀yọ́ mọ̀ya nínú ẹ̀sìn tí ń lọ nìyẹn o ṣùgbọ́n sẹ́yìn bí security fake pọ̀ nù security wa lónìí o ẹ bẹ́ẹ̀ gbọ́ nǹkan mẹ́rin agbọ́dọ̀ mọ̀ bí security àti mẹ́ta number one kọ̀tọ̀ ní bandit so ṣe láwọn yẹn àwọn ọ̀dẹ̀ tí ń sọ fáwọn fẹ́ẹ́ máa bìjà lẹ Yorùbá yìí àwọn tán bẹ́ẹ̀ wọn ò gbọ́n àwọn aráàlú àwọn náà ò gbọ́n ọ̀tọ̀ làwọn bandit ọ̀tọ̀ làwọn kidnappers tẹ́ ẹ gbọ́ mi ọ̀tọ̀ làwọn 419 ọ̀tọ̀ wọn làwọn ọ̀tá Islam àwọn ọ̀tá Islam gbogbo ẹ̀ pátá lẹ́wọ̀n ìgbégun Islam ẹ̀ bàwọn alẹ̀ àwọn ọlọ́ọ̀tì ní ó ti jẹ wọn ọlọ́ọ̀tì àwọn ẹ̀ ó ti sẹ́nu wọn wọ́n pẹ̀ wọ́n parọ́ wọn bẹ̀rẹ̀ fún àwọn dànù wọn ò rí apárọ́ mọ́ báyìí síbẹ̀ ẹwà bí káàfù ẹ̀ tí ẹjẹ́ mùsùlùmí àtẹ́yìntẹ́ nídìí òótọ́ ṣe ní bandit ìbá tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹni tí ọ̀pá jà tí ọ̀pá bandit jà kò sí onítọ̀hún tí a bí ta tó bẹ̀ ẹni wọn àtẹ́jà lórí tálẹ̀ tó ẹbẹ̀ rí kàdé àdàm onítọ̀hún bá ọ̀dà lọ́dọ̀ bọ́ bí kàdé àdàm bá ọ̀dà wọn bí dákọ̀ lọ́ba bandit kò sí ẹni kẹta nínú àwọn private security no PC no Yoruba no anybody kò sẹ ẹni náà sọ pé àwọn nǹkan kò sẹ ẹni bí ta tí ọ̀dà bandit wọn bí ta tó bẹ̀ ẹbí àwọn màálù àwọn fúlàní tí ń ta màálù iná lẹ lọrọ ilé ní ọ̀nà Ọ̀yọ́ State mẹ́wọ̀n lọ́nà Ìgbòho láwọn gbogbo àwọn onígbò lẹ́yìn àwọn ara yìnbọn bí ẹ̀bí mélòó kan àwọn yẹn ti gbó lára lọ ẹsẹ̀ ìgbà tí wọlé ìbá fàkàbà náà ní o ni wọ́n á gbé sórí gbígbá àwọn bá bí tùlọ́wọ́n yìnbọn sáwọn ẹ̀yìn tó bẹ̀rẹ̀ màálù lọ́wọ́ àwọn gbẹ́sẹ̀ yìí síra wọn nù òun náà máa bá bọ̀ màálù lọ́wọ́ fúlàní fẹ́ gàdá bọ̀ lọ́jọ́ máa gbé lọ́wọ́ kẹsẹ̀ torí tí ọwọ́ lọ́pọ̀ òru ni yín ló bí yìnbọn sí ẹ sọ́ra ẹ náà sọ ogun ọ̀tọ̀ nípa òun bá tún ní Nàìjíríà bíi nílẹ̀ Yorùbá rẹ̀ àwọn olódùkú bá kìtọ̀ fẹ́ wọlé èwù yẹn sẹ́ni kidnappers kò sẹ́ni tí èsì kidnappers tẹ́lá ní fúlàní kidnap àwọn agbárí lọ mú sẹ́gbọ́ Yorùbá náà kidnap tábà ti gẹ̀ẹ́sì ibi tó wà tára àwọn informant kan fún àwọn information lè lọ mú kidnapper àwọn yẹ̀yẹ́ àwọn ọ̀rọ̀ wọ́n dùn mú jà ọlọ́pàá mú wọn ṣe àwọn ọdẹ mú àbẹ́kọ̀ ni kidnapper ó lè jẹ́ pásọ̀ nìbámu ó lè jẹ́ àfa ó lè jó bíṣì kan ó lè jẹ́ gbogbo ọlọ́run ṣe kidnap ó lè ní ìbẹ́jà bí báyìí wọ́n ti tú kan lẹ́wọ́ wọ́n fọ́ ní 2 hours ẹ̀rọ fún ẹ̀ṣẹ̀ fún èyí tó bẹ̀rẹ̀ iná ní ti Ògbómọ̀ṣọ́ ẹ̀ṣẹ̀ fún 2 hours ẹ̀ fún ti Ògbómọ̀ṣọ́ yẹn ẹ̀ fún ní 2 days láàrẹ̀ màgbèríkè tó ẹgbẹ́ olóòtẹ́lẹ̀ lè bá bandit jà gọ́ọ̀mẹ̀ntì kan ọmọ iye ọjọ́ tí ó fọ́ ẹgbẹ́ ìgbésẹ̀ bandit ọ̀tọ̀ ni olódà wà láàrẹ̀ sẹ́ni kidnapper ó ti wà nílẹ̀ kí bandit ò tó ṣe kíni kó tó dé ọmọ ọmọ ìlú náà tẹ̀lé ní sí ti olè kidnap ọlọ́pàá kidnap kódà ọmọ kidnap ìyàwó ẹ̀ tí ó sì gbowó teenage òun kidnap òun ọ̀sẹ̀ tó lè mú kọ́lọ̀ fẹ́ kí lè mú pé ẹ̀wọ̀dà ni ọ̀rẹ́ tẹ́ ń wá òun ilé ìbọ̀dà sẹ́ni ìlú wa ẹ ti mú mi ẹ múra kàkàkà pé kìnìún kan wà lẹ́fẹ́ ẹgbẹ́ máa ṣèfì Yorùbá ẹwọ ẹgbẹ́ ọlọ́dún Yorùbá ẹ fèsì gọ́ọ̀mẹ̀ntì yín àwọn olóṣèlú wa àwọn oníkẹ́ ìdìbò fẹ́ èèyàn nínú wọn láti báyìí mú tó security wọn kí security làwọn advance lé lẹ́fọ̀tọ̀ yẹ káwọn náà wá kún wọn lọ́wọ́ ká kún wọn lọ́wọ́ ibà gàdé àdá ẹ̀rí pọ́pọ́ ó ní tí gọ́ọ̀mẹ̀ntì bá fún àwọn aláyè àwọn kan ní òdì kan fún àwọn aláyè ẹ̀yà ṣe kọjá tọ́lọ́pàá fẹ́ àti tí gọ́ọ̀mẹ̀ntì ó gbé yín tí wọ́n sáyé sínú ẹ̀wọ̀n dànù ẹ má bẹ̀rẹ̀ yẹn ẹ má bẹ̀rẹ̀ létí bandit sọ́jà náà ni sọ́jà àti ìjọba náà lórí gbogbo àmọ́ ẹ bá ti ráyè àwọn ẹ bá ti ráyè kidnappers ẹ̀yìn ló ti pé bí yín náà ṣe rí àwọn ọlọ́kadà bí àwọn tó máa ń lo apá èèyàn tó máa ń lo ẹsẹ̀ yẹn àwọn náà máa ń mọ bí àwọn amúgbó sáà tí ó lè kidnap náà àwọn èèyàn kó dẹ̀ lè bá fà láàrin wọn lè bá pásọ̀ láàrin wọn babaláwo pọ̀ lọ rẹ̀rẹ̀rẹ̀ tẹ́ ẹ bá ti rí wọn sọ fáwọn gan. ó ṣe tí bandit bá fẹ́ wọ bí àwọn ọmọ ìwọ́ àwọn ọba tí ń bẹ níbi ìgbéri wọn táwọn bá ń bọ̀ ọ̀nà bí òwe bí wájú wọn yọkọ̀ fẹ̀mí ẹ̀sùn fún ni àwọn ọlọ́dẹ tó tẹ̀sí wọn àfáwọn ní apádà sọ́jà Nàìjíríà kọ́jà sọ́jà tó ń sọ̀rọ̀ àìsàn wọ́n tó pa sọ́jà rẹ̀ so wọ́n fẹ́ gbọ́ kọ̀rẹ́tì ni ẹ bá jẹ́ kẹ́lẹ́ wọn máa tàn yín jẹun ẹ̀rí náà kọ́ fẹ́ ṣe wọ́n fẹ́ bá àwọn olóṣèlú ẹ̀fọn àlùwò lásán dáwọ́ ẹgbà olóṣèlú ẹ̀ńtọ́ bá kọ́ fẹ́ ṣe ọmọ tó bá fẹ́ ṣe ọmọ ìbáwò ní ìdí fídíò lájọ́ tó bí sì ti ń ṣe ọpẹ́sà rẹ̀ kò fídíò ẹ̀bẹ́ẹ̀kọ́ ni àwọn ọlọ́dẹ wa àwọn fìgìláńtẹ́ wa ọ̀rọ̀ ayé fídíò nígbà ọba ìjà náà lọ́mọ fídíò ó rí akẹ́kẹ́ ìjà tọ́ka ọ̀gá tẹ̀lé ó mọ̀ ní káàkiri ò lè fídíò báyẹn ọlọ́wọ́ pọ̀ àwọn àlejò náà ti fa àtàwọn ọmọ rẹ̀ wọn ò mọ ìbọn tí ń bẹ lọ́wọ́ ìbọn tó dáwọn èdè ṣẹ̀ṣẹ̀ sí ni ní tí àwọn irúnmọlẹ̀ yìí mọ̀ ní ìbọn tẹ̀lé pa òkété ìgbà ní ìgẹ̀dẹ̀ láti oyin ìṣẹ́ra yìí tí wọ́n mú yín wọ́n sì àríkiri àwọn tó lè kó ojú bandit ìbọn tí ń bẹ lọ́wọ́ wọn ní gọ́ọ̀mẹ̀ntì wa ṣẹ̀ṣẹ̀ gbọ́dọ̀ fún wà láì wọ́n tráì ẹ̀rí báwọn òwúlẹ̀ pariwo
wọn ò gbé sórí ẹni tó bá dánwó ní ọmọdé kan bẹ adébọrí sọ́dọ̀ bá tẹ́ǹkà tẹ́ ṣe fídíò ọ̀nà ọjàgun tó ráyè ṣe fídíò sọ́dọ̀ wà nìyí wọ́n yà ti dé bí báyìí wọ́n láti rẹ̀ láti Ọ̀yọ́ sí ìdájọ́ adénáìdá sọ́dọ̀ ní ìfúnra àwọn káàkiri nígbà tí wọ́n ṣe sóò fídíò wọn ní àwọn nípa nínú ọ̀nà fúlàní láti ẹlẹ́yìn wọn káàkiri ẹ̀yẹ pípọ̀ ẹgbẹ́ títí rẹ̀ tuntun gbọ́ gọ́ọ̀mẹ̀ntì ló ní agbára àti trace wọn kílódé sẹ́ni gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà ó ń lo air force wa wọ́n lu bàálù wọn fi ń mọ́nítọ̀ wọn gọ́ọ̀mẹ̀ntì mọ̀ bí ẹwà àìdèsì. Number 2 àwọn tó ń gbáwájú náà làwọn sọ́jà expert ni wọ́n ti fún wọn wọ́n ti lé wọn kúrò láàyè tó lé ní mẹ́ẹ̀ẹ́dógún wọ́n bá dé bẹ́ẹ̀ sàlàyé bẹ̀rẹ̀ tí tó bá ní káwọn pa wọ́n pa ọmọ yẹn náà wọ́n wá ń wá gbogbo tí gbogbo tí mẹ́lẹ́ wọn yóò ti tán yóò ti rẹ̀ wọ́n ifọ̀ àwọn bandits gan ọ̀tá gan sọ lẹ́sẹ̀ bọ́dà tí káwọn tó ọmọ rẹ̀ kẹfà wọn lẹ̀ wọ́n wulẹ̀ bèrè tẹ́lẹ̀ ìmọ̀ báyìí nígbà gan sọ lọ́wọ́ báyìí ibi tí Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì àwọn sọ́jà tẹ́lẹ̀ fún àti àwọn àti lọ́wọ́ pàrọ̀ ta pé wọ́n mobile police wa sọ̀rọ̀ àǹtí gbogbo tẹ́lẹ̀ gbàjáde àwọn special police ni o SS náà wá sí ọ̀tẹlẹ̀múyẹ́ SS lọ́lọ́ gbé àwọn kan bàdàn ṣe ń fọ ní information àtàkàn lọ́yọ̀ àtàkàn lè Haúsá SS ní ṣiṣẹ́ yẹn force bíi mẹ́rin ní Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ló forces bíi mélòó mẹ́rin ká ní ẹgbẹ́ alọ́bẹ̀ wọ́n kò ṣe tíátà ní wọ́n bá gbogbo àjọ jẹ. ajá tó lọ ilé ẹkùn tó bọ̀ bá a bá ti ń kájá kó ewu ká mọ kẹ́kùn náà pókó ewu lóòótọ́ fídíò àti píkṣọ̀ ńlá rí pé àwọn ọmọ ti gbòmìnira àtàwọn olùkọ́ wọn ọ̀nà tí wọ́n gbàgbá kò yé ọ̀pọ̀ nínú wa torí ọ̀pọ̀lọpọ̀ nínú ìwé ìròyìn tó gbé gan wọn ò sọ púpọ̀ ní tí wọ́n kàn sọ ni pé details later so pápápẹ́ jẹ́ kí n fún ní ìròyìn tó jáde ká opposition nǹkan tó ṣẹlẹ̀ Ọ̀yọ́ Abdo 8 kidnap arrested wọ́n arrest 8 nínú wọn others neutralized ṣé ká kíjọba ṣé Seyi Makinde yes ṣé ká kíjọba ọ̀nà wo ní ká gbà kíjọba kí n ká kíjọba lé lórí gan a lè kíjọba torí àwọn ọmọ kéékèèké yìí kò mọ́wọ́ kàn mẹsẹ̀ láwọn pẹ̀lú àwọn olùkọ́ wọn a lè kíjọba wípé àwọn ọmọ yìí wà láyé wọ́n wà láàyè wọ́n láǹfààní láti darapọ̀ máwọn ẹbí wọn ṣùgbọ́n kí la fẹ́ kíjọba lé lórí ṣé bó ṣe yẹ kíjọba ó ṣe níjọba ṣe ṣe yìí what if ká ní láàrin ọ̀sẹ̀ kan péré lèròkérò ti gbanú àwọn ajínigbé ọ̀hún tí wọ́n ti ṣe àwọn ọmọ ọlọ́mọ ń sùtá kí làbá máa wí kí làbá máa sọ lo and behold kọ́lọ̀ nínú àánú ẹ̀ kọ́ máa torí ọ̀rọ̀ lọ́rọ̀ gbáàyàn lẹ́nu ọkàn mi ń sọ wípé ìjọba mọ ibi táwọn ọmọ yìí wà bóyá ìjọba ìpínlẹ̀ o bóyá ìjọba àpapọ̀ I don't know ṣùgbọ́n ọkàn mi ń sọ pé ìjọba mọ ibi táwọn ọmọ yìí wà so having said that kí ló dé tó gbà wọ́n ládùúrú ọjọ́ tó gbà wọ́n kí wọ́n tó rescue àwọn ọmọ ọlọ́mọ àwọn ọmọ yìí ti fẹ́ di nǹkan mìíràn wo bí wọ́n ṣe ń jà sí bisikíìtì ṣé Ilese-Ologun ṣé wọ́n gbé ambulance lọ ń bò láwọn ọmọ wọn sọlẹ̀ sí to the best of my understanding láti mọ́mẹ́ǹtì yìí lọ ọmọ ìjọba ló yẹ káwọn ọmọ yìí ó dà àtijọba ìpínlẹ̀ àtijọba àpapọ̀ ntọ́ bá mọ̀wé nínú wọn kí wọ́n rán ní ẹ̀kọ́ títí dé yunifásitì that is oore tíjọba lè ṣe fún wa ẹ̀já gbọ́ báwo ni wọ́n ṣe mú wọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló sì padà máa jáde lẹ́yìn eléyìí
ọ̀pọ̀lọpọ̀ bí nǹkan ṣe lọ lápadà gbọ́ nígbà táwọn security agent wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fóníròyìn. The presidency has said security forces arrested 8 suspected kidnappers and neutralized several others during the operation that led to the rescue of abducted pupils and teachers in Orire local government area of Oyo State. Ìyẹn túmọ̀ sí pé kò sí nínú àwọn tó rí kó yọ nínú àwọn ajínigbé ọ̀hún. That is greater news. What the greatest news tèmi fẹ́ gbọ́. N tí wọn ò fẹ́ kó ṣẹlẹ̀ ni pé ẹgbẹ́ títí wọ́n bá wa káwọn ọmọ yẹn sí láti kó irọ́. Tàbí ìgbà tá a fẹ́ débẹ̀ wọ́n wá fa àwọn ọmọ yẹn lẹ̀ wọ́n wá sá lọ làwa káwọn ọmọ yẹn wálé àfẹ́ gbọ́. Ìdí tí ò fi gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ni wípé ìjọba ti sọ fún wa pé àwọn ti sọ̀ráǹdì wọn o. Kò síbi tí wọ́n fẹ́ gbà sá lọ, kò sọ́nà tán lè gbà sá lọ. Àwọn ti blọ́ọ̀kù escape route wọn. So eléyìí ti fi wá lọ́kàn balẹ̀ pé gọ́ọ̀mẹ̀ntì ò gbọ́dọ̀ padà dé kí wọ́n wá sọ wípé eku di àmùrín má wọn lọ́wọ́. Eku ò gbọ́dọ̀ di aláǹgbá má wọn lọ́wọ́. Ọkùnrin dédé àkókò yìí mo nígbàgbọ́ pé àwọn èèyàn ń gbìyànjú àti pè mí wọn ò tiẹ̀ tí jẹ́ ń ṣètò rárá tán fi fẹ́ béèrè. Hello. Hello, Kawi Konko. Hello ma o. Táwa ni. Hello ma. Hello. Mo wà pẹ̀lú yín o. Ṣé nọ́mbà Awikonko ni? Awikonko náà ló ń sọ̀rọ̀. Ó dà pé mo gbọ́ news wọ́n send sí mi pé wọ́n ti release àwọn ọmọ yẹn. Bẹ́ẹ̀ ni mà. Mo send message sí yín. Bẹ́ẹ̀ ni mà. Mo ẹ̀sẹ̀ ń wọ program náà láti sọ fáwọn èèyàn ni. Okay. Yes ma. Yes ma. Mo ní bóyá ẹ̀ sì rí kí n sáré call attention. Mo ti rí ma. Yes ma. All right, okay. Yes ma. Àmín o. Olúwa ṣeun ni màmá yẹn fẹ́ sọ. Àwọn abiyamọ́nu láì kìí ṣe abiagba. Kò dìgbà tó bá jọ́mọ èèyàn kéèyàn ó tó nítara tàbí kínú èèyàn ó tó dùn. Orin ọpẹ́ lọ́gbẹnu wa. Because láìpẹ́ òun náà ni mo fi tara jáde láti sọ̀rọ̀ nípa ìròyìn tá a gbọ́. Báwọn ajínigbé ọ̀hún, àwọn afẹ̀míṣòfò ọ̀hún, wọ́n ń sọ fáwọn security agent. Ẹ má súnmọ́ wa o. Tẹ́ ẹ bá súnmọ́ wa ju bó ṣe yẹ lọ, a máa fi nǹkan sa àwọn ọmọ yìí o. Nínú ètò ni mo ti ń bẹ ìjọba pé kí wọ́n gbìyànjú láti fọgbọ́n ṣe é. Bó bá jẹ́ ká pàdánù nǹkan ká lè ráwọn ọmọ yìí pé láyọ̀ àtàláfíà kí wọ́n jẹ́ ká ṣe é. Bọ́tì rírò ń tènìyàn ṣíṣe ń tọ́lọ́run pàápàá jùlọ Ọlọ́run wà ní ipa tiwa. Orin ọpẹ́ nìkan náà lọ́gbẹ́nu wa. Orí ìyìn ńlọ́gbà wá létè gẹ́gẹ́ bí ọmọ tó mọ̀ọ́re. Ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ mọ́ pè mí, ẹ mọ́ tí pè mí. So mọ̀ ń bọ̀ o. Ìròyìn ayọ̀ ni ẹ dákun ẹ bá mi pín program yìí. Ẹ dákun mọ̀ ń bẹ̀ ni o. Mọ̀ ń bẹ̀ ni mi ò ránṣẹ́ o. Mi ò tó ránṣẹ́ náà ni o. Ìwé kákan wá sọ pé àwọn fámìlì yín nu ẹ lọ bá wọn. Kọ́n fámìlì náà wá dúpẹ́ lọ́wọ́ wa pé ẹ ṣé o, ẹ jẹ́ ara àwọn ọmọ wa padà o. Nǹkan kan gbọ́dọ̀ tẹ̀lé o. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn ọmọ yìí ti lose náà ti miss. Wọn ò dẹ̀ lẹ́sẹ̀ kankan, kò sí nǹkan tó kàn pẹ̀lú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí. Àwọn kan náà kó bá ìjọba o. Ìjọba ló ń kó bá wọn o. So kí la fi compensate wọn? Ọ̀dọ̀wọ́ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ọ̀dọ̀wọ́ ẹ̀yin àgbà. The development was disclosed by Olusegun Dada, Special Assistant to President Bola Tinubu on social media, in a post on his X account on Friday. According to Dada, the 8 suspects are currently in the custody of the Department of State Service, DSS, while security agencies are expected
to provide further details on the operation. Ṣé àgbàgbé mo sọ nísìn ń pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ní ó jáde ńgbà tí àwọn security agents tí wọ́n bá ti fún wa níròyìn bó ṣe lọ, bó ṣe jẹ́, bó ṣe rí. So now the victims, the update came hours after Bayo Onanuga, special advisor to the president on information strategy, announced on his X account that the abducted pupils and teachers had regained their freedom after weeks in captivity. The victims were abducted in May when heavily armed gunmen attacked schools in Awon and Yawata communities in Lausanne over the security of schools across the country, prompting intensified rescue efforts by security agencies. All right. Pápápá náà ni màá ṣe, mi ò ní sọ̀rọ̀ púpọ̀. Congratulations fún àwọn ọmọ olóríire yìí, àwọn ọmọ olókìkí yìí tí ògo wọn tàn dálẹ̀ tí kò ní pa wọ́n rèwerèwe. Èmi nígbàgbọ́ pé ó pé àwọn ọmọ ẹ̀ kí wọ́n lè bá pẹ́ láyé. Àwọn ọ̀jọ̀gbọ́n mú ìmọ̀ràn wá. Ọjọ́ wo ni ò ní sí ìjínigbé mọ́ nílẹ̀ yìí? Àwọn nǹkan tó yẹ ká correct lórílẹ̀‐èdè yìí pọ̀. Ìgbésùnmọ̀mí ó yẹ ká correct ẹ̀. Corruption ó yẹ ká correct ẹ̀. Ìjínigbé ó yẹ ká correct ẹ̀. Olè jíjà ó yẹ ká correct ẹ̀. Ó di ọjọ́ tá a bá tó fún ọ ní ìjìyà ńlá. Ẹ ń gbésùnmọ̀mí, ẹ ń jínigbé, ẹ dájọ́ ikú fún un. Kí wọ́n má sì fi falẹ̀. Kí wọ́n pa wọ́n kíákíá. Kò sẹ́ni tí yóò jiyàn gbé mọ́ o. Yes. Kò sẹ́ni tí yóò jiyàn gbé mọ́. Wọ́n jiyàn gbé. Wọ́n san ransom o, wọ́n san ransom o. Ajínigbé wá sọ fún ipò ti di ẹ̀dá tuntun. Òun ti repent. Bọ́n ṣe máa ń wí. Ó wá báyìí, ẹ wá mú pé lóòótọ́ ó ti repent o. Bọ́mọdé bá dẹ̀ ti mẹ̀sẹ̀ lẹ́sẹ̀, kò yẹ kó pẹ́ lórí ìkúnlẹ̀ mọ́. Ẹja wo bá a ṣe fẹ́ túnlé ayé ẹ̀ ṣe tí ó fi lè padà sínú society. Lọ́jọ́ wo, lọ́dún wo, lóṣù wo, Ọlọ́run lè káàárọ̀ òjìrè lọ́wọ́ o. Mo nígbàgbọ́ pé ẹ̀yin yóò ti máa dúró de àsìkò yìí. Mọ̀ báwọn èèyàn fẹ́ pè láti sọ gbólóhùn kan tàbí méjì. Oyo abduction. 8 of the kidnappers were arrested while some were killed during the rescue operation. Presidency. Oyo abduction. 8 of the kidnappers were arrested while some were killed during the rescue operation. Presidency. Tó já sí wípé state ò mọ bí wọ́n ṣe gba àwọn ọmọ yẹn jáde. Governor Seyi Makinde, executive governor Oyo State, kò ní idea bí information bí wọ́n ṣe rescued àwọn tí wọ́n kó ní Ògbómọ̀ṣọ́ tó wà ní under governor ẹ̀, under leadership ẹ̀. Ṣé ti rí? Abájọ tí mọ̀mọ́ principal ní ká máa dúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu. Kí wá láǹfààní kọ́fíù tó wá gbé jáde? Kàsà. Seyi Makinde, you are incompetent. You are an incompetent governor. Má padà fi ẹ̀mí àwọn ọmọ Ọ̀yọ́ State trade fún presidency tó fẹ́ lọ o. Gbogbo ọmọ kóòtù Àjíire, gbogbo ọmọ Yorùbá original, gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́, gbogbo wa lọ́mọ Ọ̀yọ́ bẹ́ẹ̀ bí tá a bá dé. Ẹ jẹ́ kí gbogbo wa lajú kalẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní monitor Makinde, Governor Seyi Makinde of Ọ̀yọ́ State. Títí tẹ́nu ẹ̀ fi máa parí ní next year. A ò gbúdọ̀ gbọ́ wípé ọmọ kékeré kan sọnù àbí àgbàlagbà kan wọ́n jí gbé níbì kan àbí nǹkan kan tó pín lórí kidnapping àbí attack ní Ọ̀yọ́ State. Àìjẹ́ bẹ́ẹ̀ ó ní lẹ́ẹ̀kì kan tó wà lẹ́ẹ̀ fún ẹ. Because nínú ilé báyìí ó ti jẹ́ ká mọ̀ wípé you are an incompetent governor. Were competent sir. You are a liar. Governor Seyi Makinde of Ọ̀yọ́ State is a liar. Ẹnu mi gbà. Kí ló dé tí mo ṣe pé wọ́n ní liar?
ṣebí wọ́n sọ fún wa gbàrà tí wọ́n kó àwọn people yìí ipe wọ́n ní wọ́n ra jet surveillance jet tó máa deliver tó fi máa monitor gbogbo ibi tí wọ́n wà tá fi rescue wọn títí tí àwọn people yìí tó fi gba freedom àmà rí jet àmà ó mọ iye fídíò tá ti ṣe ó mọ iye gbogbo àwọn èèyàn tó ti pariwo online where is the jet where is the jet rí jet o ààrẹ egún tó jáde ká ẹgbà wá lọ́wọ́ Ṣèyí Mákindé má fẹ̀mí ọmọ Yorùbá má fi ta fàlà má fi ta káìtì lọ́wọ́ àwọn Fúlàní torí pé ó fẹ́ become president Bọ́lá Ahmed Tinubu pbat ẹ ṣé gan ni ẹ kú àgbàlẹ̀ wa o àmọ̀rẹ́ ẹ ṣé gan ni ẹ kú àgbàlẹ̀ wa o àmọ̀rẹ́ inú mi ti dùn jù I'm so happy Olúwo ṣeun Olúwo ṣeun Olúwo ṣeun tó kó wọn dé láyọ̀ àtàlàáfíà gbogbo fámílì tí àwọn tí wọ́n kó èyí tí wọ́n padà dé mo kí yín kú oríire o mo kí yín kú oríire mo dẹ̀ kí gbogbo ará Ọ̀yọ́ pátápátá Ọ̀yọ́ state mo kí yín kú oríire Bàmí Gandhi ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ a kí yín kú oríire gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ pátápátá a kí yín kú oríire gbogbo ilẹ̀ Yorùbá pátápátá láìkú nǹkankan a kú oríire gbogbo kóòtù gbogbo ọmọ kóòtù ajíire gbogbo ọmọ Yorùbá a kú oríire a kú iṣẹ́ a kú ìfẹ́ ara wa. Ìgbà yìí ni mo mọ̀ pé ènìyàn ò bò ní lára jaṣọ lọ ènìyàn bò ní lára jaṣọ lọ ènìyàn bò ní lára jaṣọ lọ ènìyàn bò ní lára jaṣọ lọ ó máa jaṣọ lọ àwọn gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi ènìyàn ṣàlàṣọ tàwa pbat Baba Tinubu thank you sir ẹ ṣé abiyamọ tòótọ́ abiyamọ dáadáa ẹ ṣé nígbà tí mọ̀mọ́ principal ti ní kẹ́kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ yín táwọn náà ń dúpẹ́ tí gbogbo ọmọ ń dúpẹ́ táwa làwa àwọn ni wọ́n lọlé ẹ̀kún ajá wọn ló lọlé ẹ̀kún tó padà bọ̀ Olúwo ṣeun o Baba Tinubu thank you so much ẹ̀yin èèyàn mi àbẹ́yìn ò máa wẹnu lẹ̀kẹ́ máa wẹnu ọkọ́ mọ̀mọ́ principal àtàwọn ọmọ wọn ò ní ká dúpẹ́ lọ́wọ́ Ṣèyí Mákindé the executive governor Ọ̀yọ́ state tó jẹ́ sí wípé bí wọ́n ṣe rescue àwọn people yìí gọ́vnà Ọ̀yọ́ state ò ní àìdíà kò mọ kankan pa ẹ̀ má fi ẹ̀mí wá má fi ṣe exchange rate ṣùgbọ́n kí ọ̀rọ̀ mi kó lè yé yín ká ẹ lè mọ̀ wípé rẹ́rẹ́ ti rún Ṣèyí Mákindé mà ti sọ̀rọ̀ despite the fact wípé kò mọ bí wọ́n ṣe kí ni bó ṣe rescue wọn ẹ tẹ̀lé mi kẹ́ wá gbọ́ nǹkan tí Ṣèyí Mákindé sọ. For 7 years we didn't witness anything like this in Oyo State. I declared to run for the presidency of Nigeria at 4 o'clock, and by 9 a.m. the following morning, the children were abducted. We're still feeling through. Gọ́vnà Ṣèyí Mákindé èyí tán ní kókó bó yín kó bọ̀ kó máa rí bọ́ ó ní kó má wọrí o òun lè bọ igba abẹ́rẹ́ nínú òkùnkùn ní kíni ẹni 7 years 31 bí as Ọ̀yọ́ state governor wọn ò jíyàn gbé ẹ gbà mí lọ́wọ́ gọ́vnà Ṣèyí Mákindé ẹgbẹ́ èèyàn ọmọ Ọ̀yọ́ state ẹbí ẹ wá witness ṣé first time tó máa kọ́kọ́ kidnap ní Ọ̀yọ́ state lélẹ̀ ẹ ṣú ẹ pé Ṣèyí Mákindé wà nù ayé wàhálà ti ṣẹlẹ̀ ó dà pé wọ́n ní kinní kan ti wọlé sí lára o torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ báwo ni Ṣèyí Mákindé ṣe sọ wípé 7 years tóun ti ṣe gọ́vnà lọ́yọ́ state wọn kidnap merely how many hours tó lóun declare pé ó fẹ́ jẹ president ni wọ́n kidnap ó dá kó má dàbẹ́ ni wípé mò ń sọ̀rọ̀ sí yín lẹ́nu ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ yín ni ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ state ẹbí ẹ̀mí witness ṣé first time tó máa kọ́kọ́ jí èèyàn gbélélé ní Ọ̀yọ́ state láti bí 7 years tí Mákindé tó ti jẹ governor lọ́yọ́ state ṣé first time tó máa jíyàn gbélélé torí mo rántí àwọn tí wọ́n kidnap káàkiri àrí àwọn ṣebí woman kan wà tí wọ́n gbé lẹ́nu ọ̀nà kò ń ṣe ti àwọn pẹ́ńkẹlẹ́mẹ́sì o àbí ṣé Adélabú kò ń ṣe ti wọn o àìmọye àwọn èèyàn tá ti gbọ́ tí wọ́n jí gbé àìmọye ní Ìbàdàn tó jẹ́ capital state capital àìmọye tí wọ́n jí gbé
báwo ni Makinde ṣe ń sọ̀rọ̀ báyìí òkè Ògùn kò níye ọkọ̀ tí Makinde kò ti àbádùn òkè Ògùn anything wọ́n bá àpá gbogbo Yorùbá tó wà ń bẹ̀ because Fúlàní ti dominate ibẹ̀ yẹn torí kùsàtọ̀ wà ń bẹ̀ gbogbo kùsàtọ̀ dẹ̀ wà ń bẹ̀ yẹn wọ́n mú return ti Makinde lọ fún àtàwọn kọ́kọ̀sẹ̀ so ó ti fi gbogbo Yorùbá tó wà lókè Ògùn ó ti fi wọ́n jí Fúlàní terrorist èyí tó bá lè pakọ́pa èyí tó bá jígbé kán jígbé kò kà wọ́n kún àwọn tó ń govern lé lórí àbí kí ló ń jáde lẹ́nu Makinde ẹgbà mí ẹ dúró Dara calm down be calming down there ẹjọ́ ẹ̀yin èèyàn mi ó ká mi lára ni ẹjọ́ ṣé Makinde try láti sọ wípé President Bola Ahmed Tinubu náà organize kidnapping àwọn tọ́kọ́ lọ́yọ̀ state tó ń rí gay freedom ni àbí kí ló ń try láti sọ ńbẹ̀ yẹn ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ mọ̀ jù mí lọ ẹjọ́ ẹ bá mi fi síbi comment section ṣé Makinde ń try láti sọ pé bàbá Tinubu ló orchestrated bọ́n ṣe lọ kidnap àwọn people yìí ni torí nǹkan tí mò ń rí nínú ọ̀rọ̀ tó sọ nìyẹn ibẹ̀ ni kọ́kọ́ la tún ìlọ tún tẹ̀lé mi sáré pa. Assalamu alaikum gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lápapọ̀ ní Nàìjíríà. Ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n kidnap ní Ọ̀yọ́ state ń claim pé Fúlàní ni olè Fúlàní ni bandit tó jí wọn gbé kìnìkà jẹ́ kí n sọ fún yín mo fi Ọlọ́run búra tó dá mi àwọn ọmọ tí wọ́n kidnap ní Ògbómọ̀ṣọ́ yẹn mo fi Ọlọ́run búra kò ṣe Fúlàní ló kidnap wọn and then mo rí èlòmíì aláìlọ́pọlọ aláìmọ̀ nǹkan tí ń ṣe tí ní pé àwa tá ń sọ̀rọ̀ ní social media yìí pé àmọ́ gbogbo Fúlàní tí wọ́n máa ń kidnap àwọn yẹn ṣe bí àwọn àgá wọn wèrè ni ẹ ṣé Lagos Ìbàdàn ní Ọ̀ṣun Ògùn ọmọ iye àwọn Yorùbá tí ń jalè ń bẹ̀ ṣé ọmọ gbogbo wọn ọ̀dá wọn mọ̀ sọ ọ̀dá wọn mọ̀ so tá ń bá ń sọ̀rọ̀ ó yẹ ká máa lo làákàyè wa most bọ̀bọ̀ yìí ò làákàyè ò ní làákàyè ló béèrè gbogbo nǹkan tí wọ́n demand kí wọ́n fún wa ṣé Fúlàní kidnapping Fúlàní yóò béèrè ìlọs mẹ́ta ṣé yóò béèrè kí wọ́n fún ní 1 billion naira kí wọ́n sì lọ send it ní transfer ní Benin pẹ̀lú sefa so níbi tó yẹ kẹ́ ló kọ́ ọpọlọ yín bọ̀ in blame rẹ̀ Yorùbá ò lọ́pọlọ wàláì ẹ̀ lọ́pọlọ tó bá jí gbé ọlọ́pọlọ ọmọ àlè bàbá yìí tó ń sọ̀rọ̀ yẹn wàláì ò ní sọ nǹkan tó ń sọ yẹn so òun bú wa òun ṣépele Fúlàní jẹ́ kí n sọ fún yín èdè Fúlàní tẹ̀rí the whole West Africa kò sí níbi tà sí and then nǹkan tẹ̀ ń try láti ṣe tẹ̀ bá ṣe wàláì yóò jẹ́ níbi tẹ̀ mà torí pé ẹ̀yin Yorùbá state mélòó lè ní state mẹ́fà náà ní Nàìjíríà nìkan lẹ́wà níbo lẹ́wà Nàìjíríà nìkan láà lẹ́wà so ẹ̀yin mélòó ni ga Yorùbá náà ẹ̀yin mélòó ni population yìí mélòó ni tàbá ní ká pé àwọn Fúlàní wa tó wà ní the whole West Africa from Nigeria Mali Burkina Niger Cameroon Chad Sudan Ghana Gambia Eritrea kò sí níbi tí Fúlàní ò sí so àsìmọ́ pé nǹkan tẹ̀ ń try láti ṣe ní ilẹ̀ Yorùbá tẹ́ bá ní pé ẹ jà Fúlàní mo fi Ọlọ́run búra gbogbo wa pèrè wa ẹ sì jẹ́ yálà ìyá ni so ẹ lọ́ọ́ ronú ẹ máa ronú kí ẹ tó sọ̀rọ̀ ìní bùyìnbọ̀ ẹ máa ronú ẹ lọ́pọlọ ẹ lọ́ọ́ ẹ ń follow illiterate Sunday Igboho illiterate tó jẹ́ pé òun gan aláìlọ́pọlọ kọ̀mọ̀ nǹkan tí ń ṣe ẹ̀yin náà tẹ̀ ń wo pé educate ẹ ti wise ẹ ń sọ bí ẹni tí ò lọ́pọlọ so gbogbo ẹ̀yin tẹ̀ ń try rubbish ẹ má try o wàláhì ẹ má try rẹ. ṣẹgbẹ́ ló bú kọ́ máa lè ó ní kò ń ṣe àwọn Fúlàní àwọn kọ́nà jí àwọn tó ń gba freedom sí àwọn kọ́nà jí wọn gbé so Yorùbá ló jí wọn gbé àbí ọwọ́ Ṣèyí Mákindé láti máa béèrè ìgbà kí ló ń ṣẹlẹ̀ o ṣùgbọ́n ó tún ní àwọn nǹkan kan tó sọ ń bẹ̀yẹn ọ̀rọ̀ ńlá ní létí tèmi ó ní kí mélòó ni population àwa Yorùbá tá à ń pariwo ẹ wo bó ṣe bu èpè lé orí ìṣí Sunday Adéyẹmọ Ìgbòho wípé orí ọ̀tá wọn ò pé orí gbogbo àwa Yorùbá orí àrọmọdọ́mọ láti ọ̀dọ̀ Danfodio bàbá ńlá bàbá yín dórí Sultan ní òpè kì í ṣe àwa orí àwọn bàbá ńlá kú bàbá yín àwọn tó represent yín nínú Nàìjíríà orí wọn ti dàrú orí wọn ò pé wọn ti ya wèrè ọmọ ìrankíran ọmọ ajífìtọ̀ màlúù wẹ́rí ọmọ ajímùtọ̀ màlúù ọmọ abá màlúù sùn toyúntoyún wèrè ìran wọn ló fún ló breastfeed ewúrẹ́ àwọn òsín gbogbo ẹranko lásán ẹ̀yin náà máa wò kí irú àwọn èdè tí a náà bùn àwọn tó rí àwọn ránran yìí kọ́ máa sọ̀rọ̀ sí ìran bàbá ńlá bàbá tèmi ẹgbẹ́ oníyọ̀rọ̀ ó máa ṣe o mo rò wípé ẹgbẹ́ nǹkan tó wí ó ní population wa we have only 6 states ìyẹn ní South West nílẹ̀ Yorùbá 6 states mélòó ni population wa ó ní tí àwọn Fúlàní bá ready fún wa kọ́mọ̀tì ẹ̀ tí sọ Fúlàní the north ipe wọn lọ kó ti Ghana wọn kó ti Senegal wọn kó ti Kútọnù wọn kó ti gbogbo the rest of Africa wọn wá kógun jà wá nílẹ̀ Yorùbá ó dáa tó jáde lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ ńlá ni mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa ò kì í mọ̀rọ̀ ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀yin àgbààgbà nú ẹ̀sìn
ẹ̀yin kábíyèsí ó dẹ̀ pé àwọn gọ́fúnà ilẹ̀ Yorùbá wọn ò tí ì pè yín kán hand over ọ̀rọ̀ insecurity lé yín lọ́wọ́ gọ̀gọ̀gọ̀ lẹ ṣe ń wò wọ́n látọ̀ọ̀kan tí gbogbo ẹ ṣe mẹ́hẹ̀ẹ́ ṣe fẹ́ dúró di ọjọ́ tí a ní láti provoke wọn o àbí ẹmọ ipá kìí kọjá àyè wọn ọjọ́ kan wọn kàn dídì wọn jí ní wrong side wọn kàn lè dédé jí wrong side náà ni pé ìran Yorùbá ẹjá lọ kógun jà wọn tó bá ṣíbò wà nílẹ̀ Yorùbá ẹjọ́ ṣé ìgbà yẹn lẹ ṣẹ̀ṣẹ̀ máa sáré kìtìkìtì kàtàkàtà nǹkan ti ṣẹlẹ̀ o ẹ̀yin èèyàn mi mo sọ yìí mo dúró ná Mákindé ó mọ bí wọ́n ṣe gba àwọn ọmọ wọ̀nyí o wá ń rojọ́ ṣé Mákindé try láti sọ fún wa wípé bàbá Tinubu ló orchestrated bó ṣe lọ kidnap àwọn people yẹn ṣe ẹ ráyé tó bá jẹ́ bàbá Tinubu ni dẹ̀ kí ló dé tí Mákindé ò ṣe bójú bàbá Tinubu jẹ́ kó allow gbogbo àwọn private security kí wọ́n wọnú old Ọ̀yọ́ park lọ àbí kí lẹni mo wí ìgbà tó mọ̀ tó rò wípé bàbá Tinubu ló orchestrated ẹ̀ dẹ̀ ṣe ló yẹ kó wá ọ̀nà tó máa fi dójú tì wọ́n kó allow irú ṣi Sunday Adéyẹmọ Ìgbòho bàbá ṣe fi Ìgbòho àti ìrù ẹkùn àti every other private security tí wọ́n náà fẹ́ wọ inú old Ọ̀yọ́ park láti lọ rescue wọn kí ló dé tó ṣe allow wọn kan lọ káṣírí yẹn lè túká lè mọ̀ pé president ló wà nídìí ẹ̀ ṣùgbọ́n ìwọ ló ń dì wọ́n lọ́wọ́ mú ìwọ ló sọ pé òbúdọ̀ rẹ anybody nígbà tí ìtara abiyamọ mú ṣe fìgbó tí gbogbo abiyamọ ò jẹ́ kán sùn kan wo wọn láwọn máa fagídí wọbẹ̀ ṣe bó gbé kọfíù jáde tàdé wa lọ́wọ́ àbọ̀nsìn wọ́n jẹ́ kó yé wa wípé ọwọ́ ba àwọn 8 lára kidnapper àwọn tó kù wọ́n kú bóyá gọ́ọ̀mẹ̀ntì á dẹ̀ jẹ́ ká lè rojú àwọn 8 bóyá Yorùbá wà ń bẹ̀ àbí kìkìdá Yorùbá ni Seyi Makinde ni kó bọ́ síta kó wá sọ yẹn fún wa ṣùgbọ́n èyí èèyàn mi ẹ gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ abẹ́yìn ò rí ọmọ olórí burúkú ọmọ tí ò níran tí àwọn grandfather wọn tó pè ní Danfodio tí wọn ò ní ìran tí wọn ò ní history abẹ́yìn ò rí bó ṣe ń bu èpè lù wá lórí kẹ́dẹ̀ máa wá wo agbé wọn léyìn tán wọ́n wá fi ń gé wa jẹ èyí báyẹ̀ rí bó ṣe dàbí èèyàn ẹ wá fi compare àwọn ìran wọn family bàbá ńlá bàbá wọn nínú igbó tó ń gbé nínú igbó ṣẹ́yìn ò kí ń rí wọn tó bá kó wọn wá sáàrin ìlú láàrin ọ̀dọ̀ wa ẹ rí bó ṣe máa ń wò ní bí ayé ń lọ lólóbìnrin po bẹ́ẹ̀ nípa ayé ó ti ń dorí kodò lójú wọn because wọn ò rí irú life bẹ́ẹ̀ yẹn rí ìgbà tẹ́lẹ̀ tán ti gbé láàrin wa ta ti fẹ́yìn fi wọn lára balẹ̀ the same ara fi balẹ̀ tí wọ́n fáwọn èèyàn wa lọ́dọ̀ tí wọ́n ta fi wọn lára balẹ̀ ta fi wọn lọ́kàn balẹ̀ tọkàn wọn balẹ̀ tán jẹun tán yó tán ìrẹ̀ wọn ti jẹun yó tán wá bẹ́kùnbẹ́kùn kiri àbẹ́yìn ò rí báyìí ṣe rí ibi táwọn ọmọ kóòtù ajíire Yorùbá ṣe rí ibi tá a bára wa kò wá sí ẹgbẹ́ àti ìdẹ̀tí tí ọmọ Yorùbá àti ilẹ̀ Yorùbá ò kí ń gbà lọ́wọ́ gbogbo tribe tó wà Nàìjíríà Ìgbò wọn á kóra wọn jọ wọn á gbé wọn ní à ń gbé ilẹ̀ Yorùbá ní condition wípé a ní láti fún wọn wọ́n ní láti máa jẹ gọ́fúnà wọ́n ní láti ṣe gbá wọ́n ní láti ṣàwo wọ́n á bu èpè lù wá lórí wọ́n á insult wa wọ́n á bú wa wọ́n á ṣoríṣiríṣi ẹ̀yin àgbẹ̀gbẹ̀ wa ẹ̀ dì wá lọ́wọ́ mú ẹ̀ ní ká má máa jàjà tribalism northern ohun tó lè lé báyìí ẹ̀ tún dì wá lọ́wọ́ mú èyí tó ṣẹlẹ̀ níbàdàn lọ́jọ́ a rí gbogbo ìgbésẹ̀ tẹ́ gbé bẹ́ẹ̀ ṣe di àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn brothers wa lọ́wọ́ mú ṣé ìran kóòtù ajíire ìran Yorùbá náà ní kókó kú lọ àrùn lọ ilẹ̀ Nàìjíríà ni torí ọ̀rọ̀ yìí ò fẹ́ yé mi mọ́ ojú wo ńlẹ̀ yìí fi rí ìhàwó lọ́kọ sí ẹ̀yìn wọ́n gbá àwọn ọmọ wa pamọ́ ni àbí wọ́n jí wọn gbé ọlọ́wọ́ òṣèlú nínú ni àbí sábàbí ọkàn wáyé bẹ́ẹ̀ ni àbólétò tó tẹ̀lé tọrọ mọ́ program yìí náà mo ń gbọ́ ní ìsinmi àìpẹ́ ni mo torí mo ti ń wò pé is it true or not táwọn kan ti sọ pé AI ní lamẹ́ríkà bíi pé kò débẹ̀ mo ní òkè nínú sìkìní mo ti kọ́ ń gbọ́dọ̀ tí ń sọ pé wọ́n ti rí wọn kó pé wọ́n kó èèyàn 8 people wọ́n wà lọ́dọ̀ DSS. bẹ́ẹ̀ni. abiyamọ ni o. we thank God o. ojú àti gbogbo àwọn tó ń bínú Tinubu. sábàbí ni. voice note náà sẹ́ndì sí mi o. ok bó ló ṣe rí lọ́dọ̀ tí náà ṣé wọ́n jí wọn gbé ní àbọ̀ tọ́jú wọn. mo mọ̀ wípé tó bá tó time principal yẹn á láǹfààní àti sọ̀rọ̀ tó pọ̀ bó bá dójú sí sùfùrọ̀ là but still ó máa láwọn nǹkan tó máa yé woman yẹn
ó máa láwọn ìmọ́lẹ̀ nǹkan tó tàn sí, ó máa láwọn nǹkan tó lè sọ̀rọ̀ dé because n tó ń lè sọ ni pé àwọn wà nínú igbó níbi táwọn wà ní tí wọ́n ń jẹ bí wọ́n ṣe ń ṣe é sáwọn n tó lè rí sọ nìyẹn. Now ṣé ìṣẹ̀lẹ̀ yìí ti fòpin sí ìgbésùnmọ̀mí nílẹ̀ Yorùbá? Sáwọn tí wọ́n wọnú ilẹ̀ wa wá, tí wọ́n wọnú igbó wa wá nílẹ̀ Káàárọ̀ Oòjíire, ṣé wọ́n sì summon courage láti máa bọ̀? Àbí òye ti yé wọn báyìí wípé àṣegbé kan ò sí àṣepamọ́ lọ́wà àti pé kò sí nǹkan tó sápamọ́ lábẹ́ ọ̀run? Èmi ìbá advice wọn kí wọ́n pọ̀ sókè rajà, kí wọ́n padà bí tí wọ́n ti ń bọ̀. Ilẹ̀ Káàárọ̀ Oòjíire bá a bá ti jí àti jí ń tiwa náà nù o. Gbogbo abiyamọ tí ń wò mí ẹ ní fojú sunkún ọmọ yín, àwa náà ò ní fojú sunkún tiwa. Lágbára Ọlọ́run iṣu ọmọ ò jiná fún wa jẹ, bọ́ bá jiná kò ní dó wa lẹ́nu, ẹnu ò sì ní dùn wá. Lágbára Ọlọ́run ikú ò ní pa àwọn ọ̀dọ́ wa, àìsàn ò ní káwọn èwe wa. Lágbára Ọlọ́run. Yorùbá Parakọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó, ẹ subscribe síbẹ̀, ẹ like ẹ, bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parakọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.